èmi sáré mi kọ́kọ́ ṣe hujum ó pe àbí tẹ̀jẹ̀rẹ́ òṣàṣì síyàn láì já sí wípé ó ń tọ̀ wọn bá lọ lè fi ẹnu ẹ̀tẹ́ abẹ́nu àbùkù kan àwọn àfàwà so ní ọ̀wá tá àwa tá a jọmọ kéwú lára làwa náà fi wá jáde ara títa tí wọ́n bá sọ sáàfàwà ni màá mú wa jáde àkí àtàkì bọ̀tí nínú àwọn ọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀ ó yẹ káwọn mọ́ríkàsì ọmọ kíyèsí àwọn nǹkan kan ẹ ṣeun kéèyàn tó di pé ọ àtàkì èèyàn ọ gbọ́dọ̀ kọ́kọ́ wò pé ẹni tó sọ̀rọ̀ yìí káwọn sì pé ẹni wọn ti wá sọ̀rọ̀ tí ọ̀dà sáàfàwà àwa fẹ́ dáhùn èsì ọ̀rọ̀ tó sọ ọgbọ́ a wá wo wípé ọ̀rọ̀ tó sọ yìí ọ sọ̀rọ̀ wọn bí àfù bí tó ti kéwu ni àbọ̀ sọ̀rọ̀ yẹn wọn bí àfù rẹ̀ a gbọ́dọ̀ ṣe mọ̀rọ̀ àátù kìíní yẹ táàfin ní máa já sí pé àwa láàmà wá jẹ̀bi ọgbọ́ ọgbọ̀dọ̀ kọ́ ṣe mọ̀rọ̀ àátù yìí pé ẹni tẹ́ni yìí ń sọ yìí sáàfà wa ọ̀rọ̀ yóò dáa àmọ́ ọ̀rọ̀ yẹn já tírèsì ọ̀rọ̀ náà ìdí ọ̀rọ̀ ń jọ ọ̀rọ̀ tí wọ́n fi rán àbọ̀jọ ọ̀rọ̀ tó já sí pé òun fúnra rẹ̀ ni ọ̀sọ́ bóyá bíi etrẹ́dì kan àbóhun ní nǹkan kan lọ́kàn fúnra rẹ̀ sí Maulana Mudirul Markaz ló fi wá wò wípé àjọ wọn àtàkì Maulana àbí ọ̀fẹ́ yiri ara ẹ̀ wò ẹ̀tọ́ rastáǹdì báwọn pé èmi náà fẹ́ wò bóyá mo gbé àbí ọ̀fẹ́ hàn tẹ̀sígẹ́dà ń pín bẹ́ẹ̀ náà lómi tó yẹ pé ọ̀fẹ́ hàn ni bóyá nìkan kan ọmọ tó ń fẹ́ hàn abẹ́lòmíì tó wà pé ẹ̀ kí mo fẹ́ hàn àmọ́ mo kàn fẹ́ mo fẹ́ fìlì ara mi wò kí n wo bí mo ti wé tó. bí ẹlòmíì lè fẹ́ ṣe kó fẹ́ dàgbòrò rú. abẹ́lòmíì lè fẹ́ ṣe pé ajé ń sá tún da ìgboro rú kí ìgboro ọ̀dàrú díẹ̀ èyí òwú tó bá wù lè jẹ́ mbẹ́ a wà kọ́kọ́ wò pé ẹni yìí ó jíṣẹ́ yìí fún rẹ̀ ni àbí wọ́n fi ṣe yìí ràn. ṣé ọ̀ ń tẹ̀ lọ́rùn bí ti ń tún lọ yìí àkọ́kọ́ mọ̀ràn nù agbọ́dọ̀ ṣàkíyèsí tó bá yẹ pé nìyẹn bá jíṣẹ́ yẹn on behalf rẹ̀ min kibali nafsihi látọ̀dọ̀ rẹ̀ ló ti jẹ́ fún rẹ̀ bá a bá fẹ́ jáde ti ẹni yẹn fún rudud a jáde fún ẹni yẹn bizat ẹni òun nìkan náà láfèsì pé eléyìí òun jáde fún rẹ̀ ni ọjẹun tán ó yó lọ́wọ́ á dìde ké ọ̀rọ̀ tí mo ń sọ yìí kì í ṣe orí ọ̀rọ̀ àbákẹ́ kankan náà ni mo ń sọ̀rọ̀ lélẹ́rí o because ẹlòmíì ò ní làákàyè ó lè wí pé ọ̀rọ̀ àfàjàgbọ́n òun bula ọmọ ti gbé ọ̀rọ̀ kí mo ti gbé ọ̀rọ̀ ti àbákẹ́ kankan náà sẹ́gbẹ́ kan orí ẹ̀kọ́ ni ọ̀rọ̀ tí mo ń sọ yìí lọ fáwọn markaz ni so fún anybody tó bá lè attack markaz àbí attack Babalagege n ta gbọ́dọ̀ kọ́kọ́ lọ lè ẹ̀rí pé ìtumọ̀ sọ lẹ́ẹ̀kan mo ní kò sí attack mẹ́ o ti bá wọn challenge ni ìyàtọ̀ sì ń bẹ láàrin challenge àti attack ìyẹn sì dá àmọ́ tí ẹ bá attack Babalagege akọ̀wò pé sóhun fún rẹ̀ ni ókè òun fún rẹ̀ náà ni lọ́ attack wọn a tún wá gbé e wò wípé ẹni yìí báwo ni làákàyè rẹ̀ ti tó ẹ̀yẹ làákàyè ká tó lè ṣe rùdúùdù èèyàn kì í gbọ́dọ̀ ṣe rùdúùdù fẹ́nìkan tó padà wá bá ẹni òun gbà tí wọ́n padà kí wọ́n bá fẹ́ parí ọ̀rọ̀ tẹ́ padà wá bá wípé ṣé wọn náà mọ̀ wípé nǹkan kan dààmú làákàyè rẹ̀ ni tó wá ń dá lóhùn tí wọ́n fi wá bú ẹni tó bá fèsì àbóṣe rùdúùdù fẹ́ náà àbí kọ́ wá ní wọ́n náà wo ẹni tó ń wọ́n náà wo ẹni tó ń bóòlù eléyìí ṣe jọ ẹ̀yin ọ̀rọ̀ yóò jọ yín ọ̀rọ̀ tí ń sọ yìí ọjọ́ tí yín tí wọ́n sọ yìí àbí kọ́ wọ́n wípé ẹni tó ń fúnlé sí ọ̀rọ̀ yìí kìí ṣẹni tó gbọ́dọ̀ fúnlé sí ọ̀rọ̀ ṣebí wọn náà rí wípé nǹkan rẹ̀ ọjọ́ tèèyàn yọ padà wá súnyàn lọ́wọ́ wípé bí n bá sì mà ní kí n má fún ní èsì èyí òun jẹ́ kan nínú nǹkan táwò a tún wá wò wípé ẹni tó sọ ọ̀rọ̀ yìí báwo ni kàfá rẹ̀ kí ló wọ́ọ̀tì gan sọ́wọ́ ti ẹni tíyàn lè fún lésì tí ayé ọ̀sọ̀ wípé lágbájá fún lágbájá lésì mandala àbí ẹni tíyàn ó fún lé wọn ga lágbájá ọmọ tiẹ̀ ní sẹ́kàn mọ́ ọ̀wá lẹ́nì kankan fèsì fún wọn lè fèsì fún lágbájá gbogbo orú nǹkan yẹn lèyàn máa ń ṣe mọ̀rọ̀ àátù ẹ̀ kéèyàn ó tó di pé èèyàn jáde fún òròdòdò ọgbọ́ èyí ò jẹ́ kan èyí tá a fẹ́ bá àwọn ọmọ markaz sọ òun ni wípé ẹnìkan nínú àfà London tí ń jẹ́ Sumuratul Mu'minin tó jẹ́ pé àgbàjì ni orísun Sumuratul Mu'minin kárí ayé
àwa rí ọmọ sùmùrà kan ó wá jáde ó wí láwàní a sì rí ṣe àárù pé sùmùrà ni láre ó wá wí láwàní ìgbà tí ó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwa rí pé ọ̀rọ̀ tí ń sọ yìí ń fi ọ̀rọ̀ yẹn bú Sheikh Adamu ni àbí ń fọ̀rọ̀ yẹn bú baba mudirul markaz ni àbí ń fọ̀rọ̀ yẹn bú markaz generally Mashallah. èyí tó yẹ kí akọlọ lè mà bẹ́ẹ̀ pé mo ti kọ́kọ́ yẹn ọ̀rọ̀ wípé a wò pé sí wọn rán ni àbí òun lọ sọ fún rẹ̀ èyí tá a gbọ́dọ̀ kọ́kọ́ lọ lè yẹ̀wò ní first tá a kọ́kọ́ lọ lè wò tá a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ gẹ́gẹ́ bí n tí mo lé kalẹ̀ àti mímọ̀ tí a mọ̀ Àgbàjì àti mímọ̀ tá a mọ̀ àwọn Sumratul Mu'minin àti jẹ́mbù tí Sumratul Mu'minin kọ sí Maulana Sheikh Adam ìhàtà kọ sáfà wa àti àlákọ̀ tí ń bẹ lánàá tí wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ tí àná yẹn dá tọ́wá wà bẹ́ẹ̀ dùn nínà lágbàjì lásìkò àti gbogbo tí ń jẹ́ Sumratul Mu'minin àwa rí ẹni Sumra kan ó wí láwà ní bàbá lágbàjì àti mọ̀ pé bàbá lágbàjì ni ó dúró yìí àyè bẹ́ẹ̀ kọ́ ó wá lọ sí iṣẹ́ tó yàtọ̀ fún iṣẹ́ bàbá lágbàjì lára Sheikh Adam àbí lára bàbá mudirul markaz ọmọ markaz yòówù tí ó bá ṣe rùdúùdù fúnrù nǹkan bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ perfect rùdúùdù rẹ̀ débi tí ó gbọ́dọ̀ taba Àgbàjì àbí kó taba bàbá lágbàjì àbí kó taba àlífà bàbá àlífà tòní lágbàjì tí ó fi wá di pé yóò taba wọn ó gbọ́dọ̀ ṣe mọ̀rọ̀ àátù ẹ̀ tí ó bá ṣe mọ̀rọ̀ àátù kìnìún tí ó bá kíyèsí kìnìún a sọ fúnru ọmọ kéwú náà tí ń jọ markaz wípé ọmọ ànábí tí ń bọ̀ kò sì mọ bí tí ò ní dé dúró ó ti ẹni tí ó bá sì màná tí ọmọ òní kò gbọ́dọ̀ dá sọ̀rọ̀ òní ẹni tí ó màná tí ó mọ̀ ní kò gbọ́dọ̀ dá sọ̀rọ̀ òní ṣe kókó kí ló fà tí mo fi sọ bẹ́ẹ̀ orúkọ bí ṣe ń tọrọ mi lọ ń yí ọ ń sì ń yí àwọn èèyàn ní tó fà tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé àwa bá nú history nínú tàríkì kalẹ̀ ní pé Maulana Sheikh Adam tí wọ́n bá wá sí Ìlọrin tí wọ́n bá dé Àgbàjì lọ́dọ̀ àfáàgbà Tẹ́bíṣe lágbàjì wọ́n ní Maulana Sheikh Adam wọ́n lábàá Tẹ́bíṣe ọ̀wà ní wọ́n wá pé Sheikh Adam wípé ẹ ti ń lè kókọ́ hun ẹ ti ń lọ padà wọ́n láwọn ti ń lọ wọ́n wá ní kí ọ̀rọ̀ yìí ìrántí máa nípa ikú àbá mudirul markaz ni wọ́n sọ àbíkọ́ jẹ́ àbá wọn lè márùn so ẹnu ọ̀rọ̀ tẹ́ bá gbọ́nà bàbá Lágége tòní ó ti yẹ bá confam ni hadisu sahih ntẹ́ bá gbọ́ lẹ́nu bàbá alájò lè márùn hadisu sahih lẹ́yìn àwọn méjèèjì ni tọ́ àwọn tẹ́ bá tún gbọ́ lẹ́nu àwọn àfáà kọ̀ọ̀kan táwọn náà aṣọ́ra Sheikh Adam ẹ máa yọ sahihu ń bẹ̀ ẹ sì máa yọ àwọn ẹ̀rọ ìfù nǹkan kẹ́ ẹ máa bá àmọ́ méjèèjì tẹ́mi wí. bẹ́ẹ̀ ni torí wọn èé pa irọ́ mọ́ Sheikh Adam wọ́n ní bàbá Lágbàjì àbá Tẹ́bíṣe Lágbàjì wọ́n wá gbá eré bàbá Sheikh Adam mú wọ́n wá ṣe odidi ṣe fi kan látòkè délẹ̀ wọ́n wá ní ṣe fi wọ́n sì ṣe múgínì rẹ̀ wọ́n ṣe lé wọ́n wá ní ṣe fi tí mo ṣe yìí Ajé Adama mo fi Ọlọ́run sọ ni mo fi wá sọ lọ́dọ̀ Ọlọ́run kó bá ń dáàbò rẹ̀ bọ́ kó sì sọ lọ́wọ́ gbogbo ohun tí ń jẹ́ aláburú. Tọ́ba nínú àwọn tí wọ́n ní contribution kọ́lọ́hún ọ sọ Sheikh Adam ó sì gbé wọn débi tí